Aláròyé máa wí o. Lórí àtúnṣe ojú ọ̀nà Òṣogbo Ìwó sí Ìbàdàn, èyí niṣẹ́ tí Olúwo rán sí Tinubu – Oyètọ́lá. Olúwo ti ìlú Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun, Ọba Abdulrasheed Adéwálé Àkànbí ti gbóṣùbà fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún bó ṣe fọwọ́ sí àtúnṣe ọ̀nà tó lọ láti ìlú Òṣogbo sí Ìwó kọjá sí ìlú Ìbàdàn. Bákan náà ló kan sáárá sí Mínísítà fún ọ̀rọ̀ okòòwò orí omi, Alhaji Isiaq Gboyega Oyètọ́lá fún ipa tó kó lórí àtúnṣe ojú ọ̀nà ọ̀hún. Nínú àtẹ̀jáde kan tí Ọba Àkànbí fi síta lórúkọ àwọn orí adé 25 tó wà lágbègbè rẹ̀ nílẹ̀ Ìwó ni wọ́n ti ṣèlérí àtìlẹ́yìn wọn fún àtúnyànsípò ààrẹ lẹ́ẹ̀kejì fún Tinubu. Olúwo ṣàpèjúwe ìgbésẹ̀ ààrẹ ọ̀hún gẹ́gẹ́ bí ìtura ńlá fún un. Ó ní láti ọdún 10 sẹ́yìn báyìí ni wọ́n ti pa ojú ọ̀nà náà tì tí kò sì sẹ́ni tó fẹ́ tẹ́rí sí i. Ó ní nígbà tí òun kọ́kọ́ gun orí ìtẹ́ lọ́dún 2015, òun kọ́kọ́ ṣán àwọn igbó tó wà lábala méjèèjì tí òun sì gbìyànjú láti dí àwọn kòtò lójú ọ̀nà Ìwó sí Òṣogbo. Olúwo ní aago 8 àárọ̀ ni mo máa ń débẹ̀ lójoojúmọ́, aago 6 ni mo sì tó máa ń kúrò. Fún bí oṣù 4 ni mo fi ṣe eléyìí títí tí ọ̀nà yẹn fi ṣe é rìn díẹ̀. Bẹ́ẹ̀ ni mo tún ṣe lójú ọ̀nà Ìwó sí ìlú Ìbàdàn lọ́dún 2018 nígbà tí kò ṣe é rìn mọ́. Mo dúpẹ́ pàtàkì lọ́wọ́ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún fífọwọ́ sí àtúnṣe ojú ọ̀nà yìí. Ààrẹ ti fún wa lára àwọn èròjà ìjọba tiwantiwa báyìí. Lórúkọ gbogbo àwọn orí adé 25 tó wà nílẹ̀ Ìwó àtàwọn ará ìlú, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ààrẹ. À ń ṣèlérí àtìlẹ́yìn wa pátápátá fún àtúnyànsípò rẹ̀ ní sáà kejì nítorí a nírètí wípé a tún máa rí èròjà ìjọba tiwantiwa síwájú sí i. Ẹ ti gbọ́ àròyé wa, àwa náà sì máa fi ìbò san oore. Bákan náà la dúpẹ́ pàtàkì lọ́wọ́ Mínísítà fún ọ̀rọ̀ okòòwò orí omi, Alhaji Isiaq Gboyega Oyètọ́lá. Mo ti béèrè fún àtúnṣe ọ̀nà yìí nígbà tó wà nípò gómìnà Ọ̀ṣun, ó sì ṣèlérí fún mi. Lónìí, nípasẹ̀ rẹ̀, ìlérí yìí wá sí ìmúṣẹ. Ọ̀nà yẹn ṣe pàtàkì púpọ̀ fún ìmúgbòòrò ọrọ̀ ajé àti okòòwò nílẹ̀ Ìwó. Wàhálà táwọn àgbẹ̀ máa ń dojúkọ nípasẹ̀ ìrìnkèrindò ọkọ̀ yóò wá di ohun ìgbàgbé báyìí. Bákan náà ni yóò tún mú kí ìbáṣepọ̀ tó wà láàárín ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìpínlẹ̀ Ọ̀yọ́ ó tún dánmọ́rán sí i. Bẹ́ẹ̀ ni ìtura yóò dé bá àwọn ọmọ ìlú mi tí wọ́n máa ń rin ìrìnàjò wá sílé lásìkò ọdún Iléyá àti Kérésìmesì. Báyìí ni Olúwo sọ. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.